gbẹ̀ngbẹ̀ngbẹ̀ng ìdán apple ó ti ṣẹlẹ̀ ìdán apple ó ti ṣẹlẹ̀ àṣírí wọn ti tú ṣe bá sọ fún yín àṣírí wọn ti padà tú kẹ́yìn mùsùlùmí máa burú o ẹ̀dẹ̀ ń dán tó tó ìwò ẹ̀dẹ̀ ń dán tó tó ìwò ẹ̀dẹ̀ ń dán tó tó ìwò kábíyèsí Elédùmarè abájọ mo ṣáà ń wò ó pé kí ló lè fà á kí ṣe Sunday Igboho dìde kọ́ pé fún Yorùbá nation kí gbogbo ọba ilẹ̀ Yorùbá kọ́ dẹ̀ dákẹ́ fẹ́mfẹ́m wọ́n kọ́kọ́ tì wọ́n lẹ́yìn ìgbà tó yá ó dá fẹ́ẹ́ àṣírí ẹ̀ ti tú àṣírí ìdí tí wọ́n ṣe mú Tani Olohun àṣírí ìdí tí ṣe Sunday Igboho ṣe pè fún Yorùbá nation tí gbogbo àwọn ọba tó gbàbọ̀dè àṣírí ẹ̀ torí ìdí kan ṣoṣo ni mo máa play ẹ̀ fún wa ẹ máa fetí yín gbọ́ èèyàn máa lé o èèyàn máa lé o èèyàn máa lé o ẹ wò ó mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó bá ti ń fún yín láǹfààní láti máa gbọ́ ìlú ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass burial for the bad leaders aka alógúnmáṣẹ́kà odò àgbò àkónígbé ọ̀dàlẹ̀ ẹ wò ó ẹ bá wa yìn bàbá wa Ààrẹ Lájí Abbas bàbá yìí ṣiṣẹ́ takuntakun wọ́n ṣiṣẹ́ takuntakun ó ní ọ́díò kan tó bọ́ sí wa lọ́wọ́ nísìnyí leak ọ́díò ní ọ́díò yẹn ó leak ìyá kan wá gbé ọ́díò yẹn ó wá fún síta ìdí tí gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n ṣe dákẹ́ àṣírí ti tú ẹ̀ńdọ́ tó tó ìwò nílẹ̀ Yorùbá tabadé máa sọ lọ́sọ̀bọ̀ ẹ̀ẹ́nẹ́sílẹ̀ ń dábòbò ìdí táwọn Fúlàní tí wọ́n ṣe wá sílẹ̀ Yorùbá tó wá ń pa wá tí àwọn mùsùlùmí kankan ò lè sọ kankan àṣírí ẹ̀ ti tú ìdí táwọn Fúlàní tí wọ́n ṣe wá sílẹ̀ Yorùbá tí wọ́n ṣe ń pa wá tí ààrẹ nìkankan láti Ìlọrin kó kọ̀ǹdẹ́mù kan táwọn Fúlàní ń ṣe àṣírí ẹ̀ ti tú ìdí tí wọn ò ṣe fẹ́ gba ìṣẹ̀ṣe láyè nílẹ̀ Yorùbá ní Ìlọrin àṣírí ẹ̀ ti tú mo máa play leak audio yẹn fún yín kábíyèsí Elédùmarè nǹkan bẹ́ẹ̀ o nǹkan báyìí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá nǹkan báyìí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ẹni yẹn tún sọ ní ọ́díò yẹn ó ní kí Ààrẹ Lájí Abbas kó jọ̀ọ́ kó má pìtàn tó máa jẹ́ kí ìṣẹ̀ṣe wọ Ìlọrin mọ́ pé ẹ má jẹ́ kí n sọ kankan kábíyèsí Elédùmarè àwọn bàbá yìí ti wá gbàgbé pé ọ̀dàlẹ̀ balẹ̀ ẹni tó bá dalẹ̀ abálẹ̀ lọ kábíyèsí Elédùmarè nǹkan báyìí ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá táwọn ò lè gbọ́ kankan ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ bá mi pín prógráàmù ẹ jẹ́ kó dé gbogbo ibi táwọn ọmọ ọkọ ilẹ̀ Yorùbá bá wà kábíyèsí Elédùmarè mẹ́wàá ṣẹlẹ̀ o mẹ́wàá ṣẹlẹ̀ nú ayé mẹ́wàá ṣe kí ni ó ṣẹlẹ̀ kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè kábíyèsí Elédùmarè mo máa pín ẹ̀ fún wa nísìn. àwọn ará ìgbà àtẹ́mọ̀jẹ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n kàn bí o kí ẹ má gbọ́ o ẹ understand ẹ̀ fún ara yín. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ayọ̀rẹ́ ọlọ́run ṣe fún ẹni tí wọ́n ń dùn sí ọlọ́run ní ìbàjẹ́ ọlọ́run wà nígbà kó lè lọ dúró bẹ́ẹ̀ ọlọ́run sì lójú padà sẹ́yìn yóò máa lọ́wájú alibarikọlá ní Muhammad alibarikọlá ní ẹni ọlọ́run jáde ṣe ọjà gbọ́dọ̀ tó gbé mọ́ra ní ìsìn àbọ̀lọ́dé ń pe ọ̀rọ̀ yìí lẹ́nìí sọ́lá láàrín sọ́lá. wọ́n gbé mọ́ra. ibi tí wọ́n máa ń
ń sọ̀rọ̀ yìí ọmọ Ìlọrin ni mí. ọmọ Ìlọrin lòún ṣe ń gbọ́. àmọ́ mi ṣe ìdílé ọba. ok. Yorùbá ni mí l'Ílọrin. ok. àwọn bàbá wa pìtà fún wa pé Ìbàdàn ni àwọn bàbá ńlá wa tún wá sí Ìlọrin torí ẹ̀sìn. ṣe gbọ́ ẹnì sọ pé àwọn bàbá ńlá bàbá àwọn wọ́n sọ fún àwọn pé Ìlọrin pé ilẹ̀ Yorùbá ilẹ̀ Ìbàdàn làwọn ti ṣẹ̀ wá ṣe mọ̀ pé àwọn olórí burúkú àfa kan sọ pé Ìlọrin ò ṣe ilẹ̀ Yorùbá ẹ máa gbọ́ o. kódà wọ́n sọ fún wa pé ọjà ọba ní agbègbè ibi tá a ti wá. àmọ́ ní tí mo pè é sí yìí wọ́n fi kẹ́ dákun tó lọ náà ẹ bá mi fòye gbé ọ̀rọ̀ mi wọ́n fi jọ wá sí ṣùgbọ́n at the same time mi ò lè ṣe wá sí onímọ̀ ní ẹ̀ máa wo program yìí wọ́n mọ̀ ṣé ẹ rí pé moralism nínú ẹ̀sìn. pé moralism. okay thank you. nínú ẹ̀sìn. tẹ́bà mẹni tó ń sọ̀rọ̀ ìkọ́nú àwọn àfáà ńláńlá nílọrin ló ń bá bàbá wa ààrẹ Lájí Abbas ó ń try láti bá ìwọ̀n ó ń gbìyànjú àti gbé wọn mọ́ra látara àwọn ìtàn tó máa ń pa tó máa fi ń tú àṣírí. ẹ rí ojú ọ̀nà ibi tẹ́ ẹ wà nípa ṣíṣèwádìí ìtàn. mo fẹ́ fẹ́ dákun fíìdì tí Ọlọ́run àlékè ọlá tó tò lọ sí mo fẹ́ kẹ́ dákun kẹ́ lo fíìdì yẹn láti tó máa fi sin Ọlọ́run. láti tó máa fi sin Ọlọ́run. láti tó máa fi sin Ọlọ́run. pẹ̀lú àwọn ìdí ọ̀rọ̀ ńláńlá ẹ̀ fi múlẹ̀. bẹ́ẹ̀ tú àwọn àṣírí bẹ́ẹ̀ tú. ìtàn ìlú ẹ̀ sọ yìí. èmi lójú ìyẹn kan ẹ̀rù wá ń bà mí wípé àwọn ìtàn yìí tí kò ní padà di ogun nílọrin gẹ́gẹ́gẹ́gẹ́ tí ó wá sọ Ìlọrin di ìlú tí àwọn ẹlẹ́bọ wà padà máa wá kí o. nítorí pé ìtàn lọ́tọ̀ ní agbára ní ìtàn lọ́tọ̀ tó ní agbára ní ìtàn. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀. ọlọ́run wà ní kí ọlá mọ̀ ní ìtàn lágbára ní ọlọ́run mọ̀ ìtàn nínú Kùránì. nítorí pé ọlọ́run mọ̀ pé òun ṣe ìtàn ní nǹkan tó lágbára ní jẹ́ kọ́lọ̀ fún ara rẹ̀ ó mọ̀ ìtàn. lóòótọ́. ṣùgbọ́n ìtàn wá pa sí méjì. ìtàn tó lọ nípa ìran òun ní ìtàn ẹbí ìlú ọba ìbátan irú ìtẹ́ wà lójú ọ̀nà rẹ̀. ìran ìtàn kejì òun ní ìtàn tó ní ó ṣe pẹ̀lú ẹ̀sìn. ẹ máa gbọ́ o. tí yẹn bá wá ń ṣe láyé tí yẹn jẹ́ mùsùlùmí ìyẹn ló máa ń wọ ọ̀nà kan àbí kejì láti máa dáàbò bo ẹ̀sìn Islam lára sẹ́tẹ̀yà bá ń ṣe. nítorí pé gbogbo ohun tí yẹn bá ṣe láyé ìlú tí yẹn bá ní àǹfààní láyé tí yẹn bá rẹ̀ kọ́lé. ẹjọ́ ẹ máa bá wa ọ̀rọ̀ yóò kì í ṣe ọ̀rọ̀ tó jẹ́ kí ìwọ̀nba èèyàn gbọ́ ọ̀rọ̀ tó tí gbogbo ilẹ̀ Yorùbá ní láti gbọ́ ni ẹ bá wa pín torí Ọlọ́run ọ̀rọ̀ tí gbogbo ìran Yorùbá gbọ́dọ̀ gbọ́ káàkiri àgbára yìí ni. tí ẹ tara ẹ̀ ní mọ́tò tí ẹ tara ẹ̀ di gbajúmọ̀ tí ẹ tara ẹ̀ di gbogbo tí ẹ fẹ́ dà láyé tí nǹkan yẹn ò bá tó lè fún yẹn láti jọ náà rẹ̀ ń gbà kí á mọ̀ nǹkan yẹn ò pé tó. ọ̀nà lè yẹra. ọ̀wá ṣiṣẹ́ tó lè fún yẹn ní ilé kíkọ́ tó lè fi ọ̀nà lórí mọ́tò tó lè sọ̀rọ̀ lórí tó ní láyé tí sẹ́yìn ò tó lè ra àjọ náà fún yẹn kò sí.
àfi tí èèyàn bá nífẹ̀ẹ́ iṣẹ́ yẹn ju àìkíámọ̀ lọ. ẹ̀dá pẹ̀lú ìdán náà ọlọ́wọ́ báàsì ṣe ní ó kálukú sí máa ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi àṣepẹ́sẹ̀ tí mi sọ yìí ló ń dá sọ́fọ́rà mi ní ìgbẹ́nu sọ́fẹ́mi kankan ìgbẹ́nu sọ́fẹ́mi bọ̀ ṣùgbọ́n ìmọ̀ ìtọ́nà kan fi ní kí n máa bá ń sọ tí ò sọ yìí. ọlọ́run tó fi àwọn ìmọ̀ yìí ọlọ́run yìí ò ṣe mistake rárá ọlọ́run yìí ò ṣe mistake ọlọ́run fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ́ ni ẹ̀wọ̀n àdàkùn ọ̀nà tó ń lò bàbá fi rí èsì sí lára ìmọ̀ ni òun kẹ́yìn náà tó máa wá rò ẹtẹnumọ́ ọ̀kan pé ẹran tẹnumọ́ pé àlàáfíà ìyẹn ń fi àwọn ọ̀rọ̀ ń sọ àlàáfíà ìyẹn ń fi ìtàn nípa àlàáfíà lè fi ń wá olódùn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ ẹni ọ̀rọ̀ tẹ́ ẹ sọ láìpẹ́ yìí lórí ọ̀rọ̀ àfáà àfihàn tó kọ àfáà náà mọ́ àfáà tó sọ̀rọ̀ nípa ìtàn Ìlọrin jagun lóṣogbo kankan tẹ̀sí àwọn corrections lórí ìtẹ̀yẹ fine ẹ̀ ń tẹnu máa ń bẹ̀ pé gbogbo gbèsè bá ń gbé pẹ̀lú iṣẹ́ yìí àlàáfíà lè fi wá àlàáfíà lè fi wá ẹ̀yin ìwé nísì ẹ̀yin ìwé ìlú tí ń sọ̀rọ̀ yìí mo ti lé lọ́mọ 50 years lọ́dún tí wọ́n ti bí mi ìfojú eégún rí nínú rẹ̀ ní tí tó jẹ́ nǹkan ẹlẹ́bọ̀ ìfojú ìgboro mẹ́rin ọ̀nà yóò tí wọ́n fi sọ Ìlọrin dìlú ẹ̀sìn tá a bá ní ká tù wọ́n padà kan tí ò dá bẹ́ẹ̀ oṣù mùsùlùmí ní àǹfààní lóde tí ń sọ bí wọ́n fẹ́ sọ dédé lẹ̀ ẹ̀sìn Islam kankan tọ́wọ́ àlejò ọlá gbé kalẹ̀ nígbà táwọn mẹ́rin wá sí Mádínà. nǹkan tó ń gbìyànjú àti sọ mo máa pè ẹ́ lọ fún yín o nǹkan tá a fáyín gbìyànjú àti sọ ni wípé ó ń sọ fún bàbá wa Ààrẹ Lájí Abbas bí a pé bọ́ ṣe ń pìtàn báwo Fúlàní ṣe ń pààyàn ní Ìlọrin bọ́bọ́ ṣe pa àwọn ọmọ Ìlọrin tí wọ́n dú wọn bí ẹran tó pa àwọn alágbára nílẹ̀ Yorùbá tí wọ́n fi jogún Ìlọrin ó ní kọ́ yé sọ mọ́ kọ́ yé pìtàn mọ́ kí wọ́n yé sọ àwọn nǹkan tí ò dáa ó ní kọ́ yé sọ àwọn nǹkan tí ò dáa táwọn Fúlàní ṣe mọ́ ọ̀rọ̀ ìyí tó bá da nínú ẹ̀sìn Ìsìláàmù nìkan ni kọ́ máa sọ ṣẹ́rí pálábòsì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáì ẹni tó sọ̀rọ̀ inú ti lé ní 50 years nílọrin òun ò fojú yégún rí nílọrin it shows how ó show bí wọ́n ti ṣe gbìyànjú àti gba ilẹ̀ wa sí for 50 years káwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá nílọrin kọ́ má fojú yégún nǹkan burúkú ni eléyìí wá ń jẹ́ kí n máa mọ ọ̀pọ̀lọpọ̀ àṣírí pé dájúdájú kò kí ń ìjà tó bá ta ní Ọlọ́run jà kò ń ṣe ìjà gbogbo àwọn àfáàní kan. nígbà táwọn mẹ́rin wá sí Mádínà. ṣé ń gbọ́. ó wà ní gbogbo táwọn mẹ́rin jà lóògùn bá sọ pé wọ́n kó wá bá mi tó kú gbogbo sàábé náà sọ pé wọ́n kó wá bá mi. àwọn ọ̀rọ̀ ìgbẹ́jọ́ pé àwọn sàábé ni wọ́n lọ fáwọn ènìyàn jagun rẹ̀ ní títorí pé ó lè gba ìlú wọn fún Islam. sẹ́yìn náà ń bọ̀. ẹ̀yà Fúlàní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti rí lórí fídíò mi kókó náà fẹ́ pa àwọn mùsùlùmí ṣé káwọn sọ pé àwọn yìí ń jà fẹ́sẹ̀ ni àbí ká ní wọ́n ń jà fagbára tá a bá wù dé bí ìpẹ̀tẹ̀ ìsọ̀rọ̀ yóò tún fẹ́ sí pé agbára ni wọ́n ń jà fún láti gba dúkìá ni wọ́n ń jà fún àwọn nísìnyí wọ́n ti wá gba dúkìá yìí wọ́n ti wá sọ ọ́. ẹ máa gbọ́ o ó ní ìjà táwọn Fúlàní ń jà Ààrẹ Lájí Abbas sọ pé wọ́n fẹ́ gba ilẹ̀ àti dúkìá ni pé ṣá máa sọ pé ṣé àwa máa sọ síta wọ́n fẹ́ gba dúkìá ni ká máa sọ pé ó ń jà fẹ̀sìn ó tún kọ́ Ààrẹ Lájí Abbas ní irọ́ tó máa pa tó bá fẹ́ sọ̀tàn ṣùgbọ́n mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ààrẹ Lájí Abbas jẹ́
ọmọ Yorùbá tòótọ́ tó ní ààyò ọkàn tí wọn kì í ṣe oníjẹkújẹ ọmọ Yorùbá. Torí táwọn Alhaji Abbas bá jẹ́ oníjẹkújẹ ọmọ Yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti máa ń fa bàbá yìí wọ́n á ti gbà á. Bàbá yìí náà máa ń fẹnu wọn sọ̀nà. Ẹ̀yin bàbá wa tẹ wà ní ìjọba ẹ bá wa tọ́jú Alhaji Abbas, kẹ bá wa fún wọn ní security, kẹ bá wọn tọ́ba ìtì kọ́lé ẹ kọ́lé fún wọn, tọ́ba ìtì ní mọ́tò kẹ ra mọ́tò fún wọn, kẹ máa fún wọn ní monthly allowance owó tó jọjú. Ìjọba lè ṣe, ìjọba Ọ̀yọ́ state gan lè ṣe. Ẹ jọ̀ọ́ ẹ bá wa tọ́jú bàbá wa Ààrẹ Alhaji Abbas. Ìjọba Ọ̀yọ́ state ẹ bá wa tọ́jú wọn. Ẹ má jẹ́ kí ìtàn Yorùbá parẹ́ because material ni Ààrẹ Alhaji Abbas fọmọ Yorùbá tí ó bá mọ̀. Torí àwọn ló ń tú àwọn àṣírí ẹlòmígò ò tiẹ̀ mọ̀ pé ilẹ̀ Yorùbá nílẹ̀ Ìlọrin. Ẹnu Ààrẹ Alhaji Abbas ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti gbọ́ tí wọ́n dẹ̀ tún wá rí confirmation, wọ́n tún wá gbọ́ ìtàn báwọn Fúlàní ṣe dé Ìlọrin pé wọ́n pààyàn wọ Ìlọrin tó ń dú àwọn ọmọ nílùú bí ẹran. Ìyẹn ní pé ti Fúlàní ẹ̀sìmẹ̀tà ń pariwo tí bàbá wa ṣe Sunday Igboho tí wọ́n torí ẹ̀ jáde. Ìyẹn ní pé kò ṣẹ̀ṣẹ̀ máa ń ṣẹlẹ̀ Ìlọrin, ó ti ṣẹlẹ̀ nílọrin several times. Ọlọ́run ló ní kí bàbá wa ṣe Sunday Igboho jáde nígbà tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́. Bí wọ́n bá tún ṣe fẹ̀sùn bojú tó máa gba Ọ̀yọ́ nìyẹn. Kí ló wá kú fún ọmọ Yorùbá? Ọmọ Yorùbá á ti jí kẹ má jẹ́ ká sùn kẹjá máa gbọ́n. Ìgbésẹ̀ ó tún wá jẹ́ kí gbogbo àwọn àtàwọn àlọ́rẹ̀ pátá àwọn àti Mùsùlùmí àbí ìlú tí 70% tó ti ń jẹ́ Mùsùlùmí káyé ti mọ ìlú mi gẹ́gẹ́ bíi pé Ìsìláàmù ní pàṣẹ ń bẹ̀ ìlú àwọn Mùsùlùmí ni ìlú àwọn ẹlẹ́sìn Ìsìláàmù ní nǹkan. Ilẹ̀ bàbá tiwa sọ̀rọ̀ máa ń pa bàtà á ń pa ní ọdún ìtì ẹ̀ lẹ́yìn kí wọ́n láyà láti lọ sí province yìí ìlú nínú ọmọ ẹgbẹ́ inú àwọn tó ń lò nítorí pé ìtàn òdodo ọ wà lọ́dọ̀ yìí. ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ dákọ̀tẹ́ wo ti Islam. àwọn nǹkan tó fẹ́ kó wọbẹ̀ ní ìṣẹ̀ṣe yìí tó bá kó wọbẹ̀ yóò di ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàtà wà lọ́kàn wọ́n lọ sí nǹkan ìṣẹ̀ṣe níta. wọ́n lọ àwọn àmì àfáà tó tẹ̀sán àwọn àfáà tó nílẹ̀ bàbá tiwa ilẹ̀ bàbá tiwa níkọ̀rọ̀ ká máa wù. Ṣùgbọ́n tí ní ìbá tí wọ́n ń gbọ́ ẹgbẹ́ lọ́rọ̀ a sì rọ nílé àfa ayé ìdókòwò rọ nílé àfa. Nǹkan kan ò lè gbọ́dọ̀ ṣe ta ní Ọlọ́run. Àlùjẹ́dẹ́ pé Abẹ́òkúta kò wá bí ìyẹn má wà bá kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ta ní Ọlọ́run. Ọlọ́run ti sọ fún àmọ́bì pé ẹ má má di ara yín àwọn àkàsílẹ̀ ayé ara wa àtọ́nù tó dára ni wọ́n jọ máa yan díẹ̀. Èyí tí ayé mọ Ìlọrin mọ̀ yìí èyí tí ayé mọ Ìlọrin mọ̀ òun Islam ẹ má jẹ́ kí Islam yìí tó bọ́rẹ́ lẹ̀ lọ́wọ́ lọ́rẹ̀. Tó bọ́rẹ́ lẹ̀ lọ́wọ́ lọ́rẹ̀. Ó fẹ́ sì gbé yẹ̀wò rà. Ẹ sọ yìí àwọn ìtàn tí máa kárin mọ́ àwọn tó lè kárin mọ́ àwọn oníṣẹ̀ṣẹ̀ lápá tí wọ́n tó fi ìfọ̀kànbalẹ̀ strong minded lórí àti fíìsì Ìlọrin ni tó bá fíìsì Ìlọrin bàbá ẹ̀rọ tó gbalẹ̀ wọn àwọn tó lè kárin mọ́ àwọn oníṣẹ̀ṣẹ̀ lápá tó. Ẹ gbọ́sọ̀kúsọ tí bàbá wèrè yìí sọ bó ní káàrẹ̀ Alhaji Abbas kí wọ́n yé sọ ìtàn òtítọ́ mọ́. Ìtàn òtítọ́ lè dá kó máa dájà lẹ̀ pé ìtàn òtítọ́ tí Ààrẹ Alhaji Abbas ń sọ yìí òun ló ń fún àwọn Mùsùlùmí òun ló ń kọrin sápá àwọn oníṣẹ̀ṣe tó fi ń dábàá páwọn fẹ́ wá ṣọdún eégún wọn fẹ́ wá ṣọdún ìṣẹ̀ṣe nílùú Ìlọrin. Wọ́n níbo ló ti gbọ́ tẹ́lẹ̀ pé ṣùgbọ́n lára ìtàn tí wọ́n ń pa yìí ṣé kọ́ wá dákẹ́ ni. Ààrẹ Alhaji Abbas kì í ṣọmọ àlè ẹ̀yin lẹ́yìn jọ́mọ àlè tẹ́ torí ẹ̀sìn àjòjì tẹ́ ń fọwọ́ sí júwe lé bàbá yín mọ̀ ọmọ tó sọ lẹ́nu ó sọ àpòyàpọ̀ tẹ́yìn ò bá jọ́mọ àlè ni ní máa sọ orí burúkú ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́ mi ìfẹ́ bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ yẹn jẹ́ mi ìfẹ́ mẹ́ni tó jẹ́ ọwọ́ lẹ́ Yorùbá là ń sọ yìí
ọ̀rọ̀ lẹ bàbá wa lọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ tó kán gbogbo ọmọ Yorùbá ká dá fún yín láyé kẹni tó bá ń kò máa sọ̀rọ̀ káàrẹ̀ Lájí Abbas kọ́ panu mọ́ kọ́ máa sọ̀rọ̀ mọ́ àwọn bàbá ńlá bàbá yín wọ́n kó gbogbo òwe tàn wọ́n lọ sún àsọ̀rọ̀ bàbá wa ààrẹ Lájí Abbas wá lọ sóríṣiríṣi oko ilé ìlú wọ́n lọ gba àwọn òrìjínà ìtàn wá wọ́n tún wá ń sọ fún àwa ọmọ Yorùbá láti lè mọ̀ pé ìlú Ìlọrin ilẹ̀ Yorùbá ni tó jẹ́ kínú ẹ̀yin ọmọ Yorùbá tẹ wà ń lọ tó yẹ kínú yín máa dùn kẹ́ máa yọ̀ pé ìtàn òdodo ti dé o dájúdájú bí Fúlàní ṣe ń jẹ ẹ́mí àníwá lórí kòtò tó jẹ́ kínú yín máa dùn inú yóò tún wá dùn ẹ̀yin lẹ tún wá ń sọ pé kọ́ máa sọ orúkọ yẹn mọ́ kẹ́ kọ̀ntínú láti máa wà lóko ẹrú tó bá lọ wẹ ẹni tó ń sọ̀rọ̀ á ní mọ́tò á nílé á ní gbogbo ẹ̀ ó mọye millions of people tó wà ní Kwara State tí yà ń jẹ látara pé àwọn Fúlàní gbẹ́sẹ̀ lé everything nílọrin Ìlọrin will rise again Ìlọrin will rise again ẹ ti fọ́ọ̀lù Ìlọrin ó máa rise mo assure gbogbo ẹ̀yin àfáà Ìlọrin pé láìpẹ́ láì jìnnà ìṣẹ̀ṣe abalẹ̀ sílùú Ìlọrin ó máa bá torí pé ilẹ̀ Yorùbá ilẹ̀ bàbá wa ni ẹ lọ kọ sílẹ̀ kó jẹ́ kí n sọ pé bó pẹ́ bóyá àbọ̀ kò ní pẹ́ ó máa yá ni ilé òòṣà máa wà nílọrin kí ilé eégún máa wà nílọrin kí ilé ìgbónúpá wà nílọrin ilé Agẹmọ wà nílọrin Akógun á wà ilé gbogbo òrìṣà pátápátá á wà nílùú Ìlọrin Ìlọrin á tún wá gba ìṣẹ̀ṣe ju gbogbo ilẹ̀ Yorùbá tó kù lọ ẹ lọ kọ sílẹ̀ láìpẹ́ torí pé kí ni àwọn alágbára wà nílọrin tó jẹ́ pé wọ́n fi ìṣẹ̀ṣe ṣeré àwọn Fúlàní irú ẹ̀yin ọmọ Yorùbá kí irú ọmọ Yorùbá tó sọ ẹ̀ka àwọn ọ̀run ẹ̀ wà ní àwọn tó gbàgbọ́dì fáwọn alágbára yẹn táwọn Fúlàní fi fogun ẹ̀yìn jà ẹ̀ ń gbègbè ayé ẹrú kẹtùwá rẹni tó ń sòdodo fáwọn èèyàn ẹtùwá ní kó máa fọwọ́ bo òdodo ṣọ̀gbọ́n apábàtà apàdé ọyọ etí ẹ̀ àtijọ́ kù sí nonsense. wọ́n tó fi ní fọkànbalẹ̀ àti strong minded lórí àti fíìsì lọ́rùn ni tó bá fíìsì lọ́rùn bàbá ẹ̀rọ tó gbalẹ̀ wọn lè ń sọ ìsìláàmù ń pàdé ń bẹ̀. ṣe gbọ́. ṣé báwọn là ń gbé bẹ́ẹ̀ ìsìláàmù ń pàdé lọ́rùn ìsìláàmù ń pàdé lọ́rùn gbogbo àwọn nǹkan tí ò síbẹ̀ tẹ́lẹ̀ ní òwúrọ̀ bẹ́ẹ̀ nígbà ń jà fún mi èyí tí báwọn alímì là ń jà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò yí wọn. alímì lè ń jà fún ọ̀rẹ́ balẹ̀ ní. kì í ṣe ní alímì là ń jà fún ní alímì bò èmi ń sọ ọba mi sí ọba mi ni. ṣé ọba lálímì ni ṣọba lálímì ni ọ̀nà ìjà fún ìbọn ọ̀dọ́ ní alímì. Islam tuntun wà lọ́rẹ̀ yóò ga o. ẹ má jẹ́ kí wọ́n yóò tó dá sí ojú ju bó ṣe wà yìí lọ. tọ́ bàbá wa Abbas ààrẹ òkúta ìlú Ìbàdàn kò fọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí tọ́lọ̀ balẹ̀ ráàyè balẹ̀ gbọ́. ẹ má bí bí mo ṣe gẹ̀ẹ́tì ẹ o ẹ má bí mi o gẹ̀ẹ́tì rẹ náà ni. tọ́lọ̀ ní ẹ̀yẹ wáyé wá sílẹ̀ sílẹ̀ ẹ dákun dáàbò ìwé Islam nílọrin náà. nínú ẹ̀wù adúlọ̀rọ̀ tí bàbá yìí sọ kalẹ̀ ẹ sọ fún mi èèwọ̀ ló jẹ́ rọ́mẹ̀ ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin àgbààgbà tẹ wà nínú ìjọba ẹ bá wa tọ́jú bàbá wa Ààrẹ Lájí Abbas because ìrètí pípẹ́ a máa mú rẹ̀wẹ̀sì bọ́kàn ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá wa tọ́jú bàbá yìí kẹ má jẹ́ kó kí wọ́n tírẹ̀tì wọn jù báyìí lọ kẹ má jẹ́ kó gbìyànjú àti rà wọ́n jù báyìí lọ máa yẹn ti ń bẹ̀bẹ̀ kọ́ yé sótìtọ́ ọmọ mi ìgbọ́ iláyè kéèyàn torí ẹ̀sìn kó wa máa parọ́
kó máa fi irọ́ ṣe ẹ̀sìn, kó máa fi ẹ̀sìn ṣe irọ́. Ilé yìí ò dáa o, kílé ìburú jáì. Ẹ jọ̀ọ́ ẹ bá wa pín kó délé, kó déta, kó dọ́jà, kó dé everywhere, kó dé gbogbo ibi táwọn alágbára wà nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní dìde, kó bẹ̀rẹ̀ sí ní gbégbèsè nílẹ̀ Yorùbá. Ìlọrin gbọ́dọ̀ padà sílẹ̀ Yorùbá. Yes, ilẹ̀ Yorùbá ni Ìlọrin according to history. God bless you all.